Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Alájàgbà ẹ̀yin wá ń sọ fún jàmá mo ní gbogbo lọ́tẹ́ẹ̀kì wáyányá tẹ́ẹ̀kì gbogbo tí ń jẹ́ àdàbìyí ọmọ akéwú tí ọba fọ́lù ẹ̀ ń fa àlùbáríkà ara rẹ̀ ta káìtì ní ẹ̀tìlẹ̀ gbọ́dọ̀ gbọ́ kankan ẹnìkan gbọ́dọ̀ sọ kankan ẹ gbọ́dọ̀ bú àfa aláàfà kankan bẹ́ẹ̀ bá bàbá Alájàgbà tòní bẹ́ẹ̀ bá sì gbọ́ kankan tẹ́ẹ̀rí pé ọkàn yín kọ̀ ọ́ bàbá ní ẹ̀yin ni kẹ́ ẹ wíìnì ìbínú ẹ má jẹ́ bínú wíìnì bàbá Alájàgbà sọ bẹ́ẹ̀ a sì tẹ̀lé a sì mú lò wọ́n wá ní lónìí àmọ́ ń gbà tí bàbá ń sọ̀rọ̀ as I said before bàbá ò sọ fún wa pé ẹni wọ́n bá tọwọ́ bọ̀ tó ọmọlúwàbí ẹ̀kọ́ má pẹ̀jọ wọn ò sọ yí wọn ọ̀kà wọn ẹni tó jẹ pé kìí ṣẹgbẹ́ ìyí tí ń sayé bọ̀ kìí sayé tọ́wọ́lẹ́mì tí ń mú gbóbọ̀ ọdún látọ̀run ọdún mẹ́ta ẹwà ní mọ́pẹ̀ yíwù lẹ́jọ́ ó ti tọwọ́ bọ̀ jọmọlúàbí mi ó ti faṣọ jọmọlúàbí mi ya igbó tí mo rí rí àwọn bàbá wa ò sọ pé ẹni wọ́n bá tọwọ́ bọnú ẹbí ẹ̀ tí wọ́n faṣọ ẹbí ẹ̀ ya kọ́mọ pẹ̀jọ wálé àní ti sọ yìí èmi ò tí ẹ̀ kákú àgbà tí Facebook tún wá gbé kìíní padà wá sí àmọ̀ kébí àbá ti sọ̀rọ̀ tí ọ̀dá olú ẹ̀ sàgbákò láyé kìíní wọ́n mọ̀ gbé wá ní afáwà àgbà yára ní bá lò nù táàmì yìí lónìí ẹ má bínú ẹni ọ̀rọ̀ bá ń dùn àrífọ̀rọ̀ ọlọ̀ èmi ti sọ fún gbogbo jàmá kẹ́ tó dé ẹ̀yìn làfá àgbà ti wá èèyàn bá pé kò ṣe èèyàn bá pé ńgbà náà tí wọ́n fara wọn lọ́wọ́ kí ni wọ́n wá lé ọ̀dọ̀ àwọn ọlọ́padà wá ẹ̀yin lẹ́mọ̀ kí ni ó jẹ́ tilẹ̀kùn bọ̀ wádọ̀ yìí ẹ gbọ́dọ̀ tilẹ̀kùn gbà tó wádọ̀ yìí ẹ sáwọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀hún gbogbo ẹ̀ wá ṣe déédé ara wọn ẹ dákun ẹ má ṣe bá wọn mọ́ àbá ti bá wa sọ̀rọ̀ wọ́n wá ní kí n sọ̀rọ̀ lónìí pé kí n sọ̀rọ̀ nípa àbòsí At-ta'dhiru. níwà ọ̀rọ̀ sọ díẹ̀ nínú ọ̀rọ̀ àbòsí tó pé tọ́pìkì Nahnu ansarul Islam. àwọn ansarul Islam ní ẹni tó bá ṣe pé ansarul Islam ní kínú rẹ̀ dùn tó jẹ́ followers àwọn Alájàgbà kọ́nà wọ́n pé èmi ansarul ní ẹwọ ọmọlẹ́yìn tani gẹ́gbà náà kọ̀ sẹ́yìn ẹka wọ́kọ̀lẹ̀ jama Sa'ujibu su'alakum. bàbá national mission tiwa àfáàgbà tiwa professor tiwa ní sàmánì tiwa tá lọ́wọ́ tọ́lọ̀un rí ikú wa pa àgbà bẹ́ẹ̀ ilẹ̀ Sa'ujibu Su'alakum. mọ́dáyín náà ẹ̀yà south láti tẹ́ kẹ́ pé kí n sọ ń parò sí Walakin arkabu kalami murakabatan. àmọ́ mọ́ ma gbọ́rọ̀ mi gúnra wọn ni ní ma gbé gúnra wọn wọ́n dì mí ìnítù wọ́n tún mí ìnídì Allahumma arham shaykhana. Ọlọ́run mọ́sà kẹ́ bàbá wa Lájí Àgbà ọlọ́pàá wọ́n yá fi bàbá wa Lájí Àgbà bàbá tẹ́nìkan orí aburú wọn sọ láyé àfẹ́ntọ́bà àbọ̀ wọn lọ́rùn ṣé mẹ́ta náà léwu àròbú àbúdùn àràbú mẹ́ta náà àtàròbú bàbá tayọ àtàràbú Ìlọrin gbà ní bàbá kọjẹ́ ẹ̀yàn máa kí ó kílẹ̀ máa bínú sí kílẹ̀ máa jà sí
ẹja gbọ́ntà àti bàbá wa wí. وإن زادوا ببغضه وغضبه kọ́dà mo sì pé ẹ̀tún lékú pẹ̀lú pẹ̀lú bínú wọn قد pẹ̀lú pẹ̀lú kórìíra wọn. أخص الله. Ọlọ́run ti sàlájì àgbà bàbá àlájì àgbà Ọlọ́run ti sà wọn lẹ́sà ara ẹ̀sà kọ́ ní gbogbo ẹ̀yìn tẹ́ dúró yìí ẹlòmí ń bẹ yìí ọ̀tẹ́ ló ti wá sí ń bẹ lọ́tẹ́ ẹlòmí ń bẹ Ògbómọ̀ṣọ́ ń bẹ láàrin wa ní gbogbo wà sí ọwọ́ ìlọ́mẹ̀lọ́ wá sí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ àmàlù báríkà láàájí àgbà ni wọ́n wá sẹ́yìn náà tó lẹ́yìn sẹ́kò tó lẹ́yìn حتى لقبه فم الزمان أعجوبة الزمان. Bàbá ń bá bọ̀ báhùn, bàbá ń lò bọ̀ báhùn títí Ọlọ́run sì jù sẹ́nu ọmọ Ànábì Ádámà pé kò sírú àfá àti ẹ Ọlọ́run kọ́ kẹ́ bàbá wa lágége ẹni àmín. Ẹbá wọn sọ bàbá pé nígbà wọn kí gbogbo àfá wọn bá àfá bọ̀ gbogbo ọ̀rọ̀ àfá wọn sọ wọn ròyìn wọn dáadáa títí èlò ọ̀kanlẹ̀ gbìrà Abalagege ń sọ̀rọ̀ àwọn àfá wọ́n ṣàdúrà fún wọn nígbàtọ́ kàtàlájí àgbà Abalagege ní kò sírú ẹ̀ nínú àfá òní ó bá tó zàmá kò sírú ẹ̀ nínú àwọn àfá ẹ̀dàkùn ẹwọ bí wọ́n ti bára wọn lò ó sì wá dé gbogbo ẹ̀ sí wá rí báyìí àmọ́ gbogbo ẹ̀ tó bá ti pé bá fi rí mú òkun kí wọ́n ń dà wá rí báyìí mẹ́sẹ̀jì kan náà lọ́rùn fún wa Ọlọ́run ní sọ fún wọn pé kààyè wọn. Huwa awwalu man bada'a bil ilmi saqafa. Ẹ jàmá ẹni náà ìwò aago mi ìyẹn sì wo bàbá wa national missioner àkọ́kọ́ ẹni ó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ọ̀làjú kò rújú huwa man bada'a bil ilmi saqafa. ìwò saqafa ẹni ọkọ̀ bẹ̀rẹ̀ láyé aláyé àgbà min nahwin akọ̀mọ̀ náà wa sarifin akọ̀mọ̀ sọ́rí fún bá àti ṣe wọn kan ni wa tajwid akọ̀mọ̀ nígbà àti ṣe mọ̀ alùkùránù ké wa mantiqin akọ̀mọ̀ nígbà òdà sí gbọ́dọ̀ kalẹ̀ á sí mọ̀rọ̀ sọ wa tawhid akọ̀mọ̀ nígbà bẹ́ẹ̀ ni ìmọ̀ nípa Ọlọ́run ni hatta yalinu li talibil ilmi ilma. Tí máa fi wá rọrùn fọ́mọ tí ń wá mímọ̀ kí ẹ̀rí ilẹ̀ mi fi máa sọ pé gbogbo wa yányátà jádà fi yà ẹrù ilé àgbàjì ní wá ẹrù ilé ará àgbàjì ní wá á ṣe ẹrù wọn pá tàbí ikú ọmọ akáwa máa àwọn ọmọ wọ́n ìtọ́mọ rẹ̀ torí tí wọ́n ṣe lára wa tálà jẹ́ àgbà ṣe lára wa ọlọ́run ọmọ yẹn lókè tún wọn mọ̀ kókè àmọ́lá jẹ́ àgbà ṣàdúrà fáwọn gbogbo ẹ̀yàn ọmọ kéwù ẹ̀ lálùbáríkà báraka láwùrí bàbá máa tọrọ lẹ́rẹ̀ wa lọ́rọ̀ wá gbà yìí ní ma sọ̀rọ̀ kẹ́ ṣe bá wà dání mo ní báraka láwù tàwọn alájí àgbà òun lè mílò lọ́gbẹ̀ sí ayé ni ń ó lò tán àmọ́ báraka tó ń wà sí àgbáyé tí mo tún gbà ń bẹ̀rún náà àwọn ọmọ mi àrọ́mọdọ́mọ ní ọmọ lò yìí àmọ́ tàà alájí àgbà yìí àwọn ìbá mi pín kí ló wí wa amma tahdhiru an zulmi wa waqibi èso kullu zalimin bima salama. àbòsí ṣíṣe àti kí ní ọjẹ́ àti bọ̀ tẹ́ni tí ń ṣàbòsí ìtẹ́ ẹbí mínú gbogbo ẹni tí ń ṣàbòsí láyé kullu zalimin bima salama. pẹ̀lú àbòsí tó ṣe kọ̀sọ́gbọ́n tó lè dá ìwọ náà mọ̀ pọ̀ ń ṣàbòsí àwọn eléri wá mọ̀ pọ̀ ń ṣàbòsí gọ́ọ̀mẹ́ntì wá mọ̀ pọ̀ ń ṣàbòsí ṣé kí n dúwẹ̀ kan fún yín nísìn gbogbo àwọn tó ṣiṣẹ́ tí wọ́n lò 35 years lẹ́nu iṣẹ́ ìjọba Nàìjíríà sanwó wọn pẹ́ńsàn wọn tí ìrì san sì wá lọ san 1.9 billion fáwọn tó bá bọ́ọ̀lù láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré ẹwọ Nàìjíríà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn gbá bọ́ọ̀lù ọ̀hún wá ń gba 1 ẹ wá ń fún wọn lé ẹ wá ń fún wọn mọ́tò àwọn bàbá kan wá ṣiṣẹ́ bí wọ́n ń tẹ̀pá wá báyìí níbi tí wọ́n ti gba pẹ́ńsàn lọ́wọ́ Nàìjíríà fún wọn tó lẹ́sìn wájú ọlọ́gbà kìí àbòsíkú àbí owó
وكل شامت بما يشمت. bàbá ní gbàdí kìámà kúlù sàmìtì gbogbo ẹni tí máa búyàn tí yàkàyàkẹ́ èèyàn àwọn tọ́lọ̀ ń gbà fún gbogbo ẹni tí máa pọ́lọ̀ wọn gbà fún wọn àwọn tọ́lọ̀ ní káyé ọ̀yẹ́ tí kìámà tún yẹ wọn lọ́wọ́ yìí gbogbo ẹni tí máa pé kò rí bẹ́ẹ̀ kúlù sàmìtì gbogbo tí ń bú wọn bó ti ń déwájú ọlọ́run pẹ̀lú èbúté ogun wọn. وكل مسيء بما سابي. gbogbo ẹni tí ń sin sáyidá yóò dé pẹ̀lú àìdá rẹ̀ tó sin ni. فقم على اليقين. ọmọ ìyá mi wá lọ wà nú ẹni tí ó màmá dájú. أن الحقوق سترد يوما. ìwọ kálukú sàtúrọ́tù yawma á ti dá padà o. níjọ́ náà lọ́wọ́ á dá padà ibi tí ò ti ní sọ́lọ́ mo túbá mọ́. ibi tí ò ti ní sọ́lọ́ mo túbá mọ́. bàbá wa lájí àgbà ọlọ́run bá kẹ́ wọn. àmín. bí wọ́n bá ń lọ nínú mọ́tò tí wọ́n bá dé tà fàgbà bàbá yọ ẹsẹ̀ nínú bàtà ni wọ́n wà bá o nínú mọ́tò báyìí ẹ fi kọjá wọ́n sáré àfáà wọn bá ń lọ ọ̀dọ́ ṣe rí èmi àtàfà àdákì Volvo là máa gbé lọ Volvo pupa àbórí ẹlọ tábà ó ṣe àtàwọn bàbá lọ́dọ̀ yàwó Sharifa ẹsẹ̀ ìyàwó Sharifa ní àfáà bàbá lọ ọ̀dọ̀ wọn nílé ìwé àsákì ẹlọ wò àti gbúrò rẹ̀ pé díẹ̀ ẹlọ àlọ́lọ́ ọ̀yọ́ wá sí ìdíná máa rò kẹrì kan sẹ̀rí náà máa lọ láti yà bàbá wa dóhùn àwọn ẹni yọ̀hún àwọn bàbá ní ká máa kí wọ́n ní sí ẹwà dáadáa wọ́n ní sí gbogbo nǹkan sí wọ́n ní kí ni tẹ́ ẹ ní ká máa kọ́ wa wọ́n lẹ́bí náà máa gbé láìsí mi ti tán ẹ̀wà náà ti tán ìsìn lọ́sẹ̀ ẹwẹ̀ mọ́ ìsìn ní para a máa kọ́ ẹbá gbé lọ́dọ̀ wà lẹ́jẹ́ ẹgbà tí ẹ mọ̀ pé ìyá wa Sharifa lọ́kọ kìíní wa ògidì pé ọmọ àfáà mi lọ́kọ táwọn bàbá bá gba kìíní sábà pé wá ṣe gbé ìgbà àfẹ́yìntì lérí iṣẹ́ àtàkùn ọjọ́ gbé kí lọ́kọ àbá tún wá gba pépà wọn wá ṣe báyìí wọ́n gbé ẹ̀yìn kú lára síà wọ́n wá ẹni nígbà tó alájá sẹ̀rí dé mo ní ọmọ yìí ọgbàdùn kú ni kéèyàn wá ní irú eléyìí ni kéèyàn wá pé wọn láyé rí ẹ máa rán kí ló wí. لأن من أبوك الناس ظلما. ẹni ọpa ó lẹ́kún àbòsí ló ṣe fún ọ. أبوك الله ظلا. ẹni ọdáyé ìrẹ̀rú àbòsí ló ṣe fún ọ. ẹni ọmọ pé bọ́rọ̀ ti rí ni tó wá kẹ́yìn sí bọ́rọ̀ ti rí tí wá ń sọ bọ́rọ̀ ti rí torí kó lè ní constant àti kó lè ní follower àbòsí ní ṣe òdiwájú ọlọ́run yóò yanjú ẹ̀ bàbá alájà gba ní gbogbo nǹkan yóò balance nígbà wá balance jẹma ní tí ń wá agbó mi bàbá alájà méjì náà ó kù sẹ́yìn mẹ́wàá ọlọ́run wọ́n yanjú ẹ̀ ẹ̀yin lẹ́ni sọ̀rọ̀ àbòsí. وقد نظر النبي. Ànábì sì kìlọ̀ fún wa. لما قرب وفاته. Ìgbà àsìkò tá ànábì ó kú láyé ẹ̀sìn pẹ́ sallallahu alaihi wasallam. Ìgbà àsìkò tá ànábì ó tán tó súnmọ́. أمر بلالا. Ànábì wá pa Bìlá. Ànábì pa Bìlá láṣẹ. أن ينادر الصلاة. Ìwọ Bìlá lọ pèrún pàwọn èèyàn káwá kírun. فنادى بلال. Bìlá ó pèrún. فاجتمع المهاجرون والأنصار. Àwọn Ansāru wọ́n péjọ ń gbà wọ́n ti gbọ́run. Àwọn Muhājirūn àtọ́bà Ànábì sí hijira. Àwọn náà péjọ irun wọn ti pè yìí kálukú pé. وجمعوا إلى مسجد رسول الله. Wọ́n wá pé sí masalasi Ànábì Muhammad. وصلى ركعتين خفيفتين. وصلى ركعتين خفيفتين. Ànábì sálùwàlá Ànábì wá yẹn náfílà méjì tó fúyẹ́ ìtọ́npẹ̀ tó fúyẹ́ wọn gbégbé iná kí ẹnẹ́kàlẹ̀ tó sára bọ́sọ́lẹ̀ wẹ́gbẹ̀rẹ̀ ni wọ́n fi kí olúwàlá ni wọ́n fi kí khafifatayn Ànábì yàn.
ثم صعد المنبر Ànábì yìí ẹ̀dọ́ bẹ́ẹ̀ ti jókòó yìí, àwọn àzáàrù jókòó, àwọn mọ̀hàjírùn wọ́n jókòó, Ànábì sálámà náà, Ànábì wá gùn mímbà. وخطب خطبة بالغة Wàkátọ́bà khutbatan baligha. Ànábì wá Ànábì ṣe hútúbà ní, ó dógóngó pé ẹ̀mí gbogbo ẹ̀ṣẹ̀ ṣe. وجلت منها القلوب Wọ́n gbá hútúbà, wajallat minal qulub. Gbogbo ọkàn mì, gbogbo ọkàn gbà. وبكت منها العيون Wọ́n bá kàtí mẹ́rin alẹ́ ọ̀yún. Àwọn ojú ń darí pẹ́pẹ́pẹ́. Ní ti ń fa ni pé kálukú wò pé díẹ̀, ṣé hútúbà gbẹ̀yìn kọ́là níbi ṣe. Sọ̀rọ̀ gbẹ̀yìn kọ́là níbi bá wa sọ yìí. Gbogbo ojú ń darí, gbogbo ọkàn gbà. ثم قال يا معاشر المسلمين Nígbà gbogbo ẹ̀ṣẹ̀ Ànábì ní gbogbo ẹ̀yin Mùsùlùmí. إني كنت لكم نبيا Ìjẹ́ kankan sí Ànábì ni mo jẹ́ sí. وناصحا Wọ́n náà ṣe hàn. Mo sì jẹ́ tí ọmọ kìí lọ. وداعيا إلى الله بإذنه Mo sì jẹ́ tí ọmọ pèyín lójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú ìyọ̀dá rẹ̀. Agbára èmi Ànábì Muhammad kọ́ pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run. من كانت له عندي مظلمة Gbogbo wọn àfà kálukú wọn délé kodò. Ànábì ní man kana له عندي مظلمة ẹni tó bá ṣe pé mo ṣàbòsí kan fún lọ́dọ̀ mi èmi Ànábì tó bá lábòsí tí mo ṣe fún. فليكن Ọ̀tọ̀ òun dà fọ́lìyẹ́kùn kọ́ńtọ̀ wọn dìde ẹwà bòsí ni à ń ṣàbòsí fún ìyàwó wa náà ń ṣàbòsí fún wa. Àmọ́ bòsí tiwa táwa ń ṣe fáwọn ìyàwó ọ̀pọ̀ jù tí ìyàwó ń ṣe fún wa. Bí ìyàwó bá ká obìnrin máa lọ́dọ̀ nínú yàrá wa nísìn a máa gbé mẹ́rin bàbá mi fẹ́ kí ẹwọ gan nígbà mẹ́rin bàbá rẹ̀ fẹ́ sọ fún pé obìnrin ọwà wáyé ẹbọ́ wá mú nǹkan lé lọ́kà yìí ọsàbòsí àbọ́sàbòsí àwọn òsì lè ṣe bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ orí pẹ̀lú ẹnìkan nísìn ọmọ ẹgbọ̀n lọ bí tí ò sí náà wọ́n máa pàdé ajé ẹ̀rọ àwọn káàkiri búlọ̀kù kalẹ̀ mẹ́wọ̀n gbogbo ẹ̀dínwó kí nìkan tó sí ọjọ́ bí ẹ̀rin ni o àbòsísì ni náà فليكن وليقتص مني ẹ̀gbọ́ Ànábì ní falyaktassa minni وليقتص مني falyaktassa minni kọ́ntọ̀ wọ́n dìde falyaktassa minni kọ́ gba ìsálára mi mú ti gbóyì èmi Ànábì Muhammad قبل القصاص في القيامة falyaktassa minni qabla al-qisas yawm al-qiyamah kọ́ntọ̀ díjọ́ al-qiyamah tọ́lọ́ wọn máa gbẹ̀san kọ́ntọ̀ wọn gbẹ̀san lára èmi Ànábì ní mo gbóyì aláṣẹ ìwà olóre wíbẹ̀ eléri ìwà olóre wíbẹ̀ eléri ìwà olóre wíbẹ̀ àwọn eléri ẹbí wa ádámakẹ́lá ọlọ́wọ́n jà rí pẹ́ eléri ẹbí wa wọ́n pè mí mo sì pé Àbújá wọ́n sì wà ọgbọ́ kásẹ̀tì kan ni àmọ́lá ti ní lọ́dọ̀ ti pé ọ̀nà márùn-ún mo rìkọ́dù ẹ̀sì méjì ń bẹ lọ́dọ̀ ọlọ́yà ní méjì ń bẹ lọ́dọ̀ èmi nílé tí mo kó pamọ́ ọ wá lè sọnù mo wá fún ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi òun bẹ́yà ní dákọ̀ ẹni mo wá fún lọ́kàn àìbá mọ́ tọ̀dọ̀ mi lè sọnù ńgbà fèsì tó sì máa rí wọ́n ní ìwọ nìkan kọ́ ni Musa bí ó gbọ́n tọ́mọ yẹn ń sọ ní mọ́ ní mo gbọ́ íńtánẹ́ẹ̀tì tún bá gbé wá ní déètì báyìí máa bọ̀ lábújá Àbújá láti máa ṣe kéèsì ìwọ nìkan kọ́ ni Musa bí ibi tó ti ń mú akáwọn evidence tiẹ̀ wá ìwọ náà kẹ́ evidence tiẹ̀ náà lọ́wọ́ ẹni tí wọ́n náà bá sọ ń pa rẹ̀ bí wọ́n náà bá ní jẹ́ ẹ̀gbẹ́ ni bó sì ní jẹ́ kílé kan ni kóhun náà kó tiẹ̀ wá níjọ́ tí déètì ọba jẹ́ máa máa sọ fún ẹ bọ́lọ́lọ́wọ́ jọ dáa fún yín I'm ready. فليكن وليقتص مني ẹ má sì gbọ́ torí ẹ̀yin tẹ́ ẹ̀ máa gbọ́rọ̀ èyí wọn ò sí pé dàgbà bí bàbá àdájà pẹ̀sì sọ̀rọ̀ kò sí fọ́lù ẹ̀ wọ́n ní a má bèè àmọ́ wọ́n tọwọ́ ba ìjọmọlúàbí mi jama bí n bá take action irú rẹ̀ ọmọ ṣẹlẹ̀ ọ̀la ilá ilé ẹyọ kọ̀ọ̀kan wọ́n máa mú wa tí wọ́n máa wí tí wọ́n máa bú wa wọ́n máa wí nígbà tí ọba ti sí caution
àmọ́ bá a bá ti wúra wa lọ òun nísìn àwọn adájọ́ ń bẹ lọ́wọ́ ọlọ́run tó dáa fún wọn wọ́n dàtà sára bá sára wọ́n sì dàtà sára fún. wálé nbọ wá sí ibẹ̀ dónú àfa àwọn àgbà national mission àti wa ni bàbá national mission ọlọ́run mú jọ tí tó wá tírìtì àkòsí yìí wá wọn kà fẹ́ gbàgbà wọ́n gbọ́ ọ̀rọ̀ nìní kọ́mọ̀ wá sí pé wọ́n mọ̀ ka pépà àbẹ́nìkan wà ń pépà wà ń bàbá wà lẹ́jà wọn wà ní òkodo ọ̀rọ̀ Buhari ni àbíkan máa gbé òkodo ọ̀rọ̀ Alhaji Buhari Musa ní high court pẹ̀lú ẹ̀kíní bó ti rí wo